aláṣẹ pápá ló ń jó lóko tó mú mọ̀jàlá wà wílé. ọmọ aláṣẹ jẹ́jẹ́ mojòkó lé ní Alhaji Sefiu àti Alhaja Salimot tí pè mí mò ń kẹ́lẹ́. wọ́n lọ́mọ aláṣẹ ìníkan lọ́jọ́ bí ọmọ àwa onínúure. ìyẹn Oyèdèjì Abdulhafiz Oyèdámilọ́lá ọmọ jẹ́jẹ́ èèyàn jẹ́jẹ́. wọ́n ní gbogbo ọjọ́ kẹfà oṣù kẹrin gan lọ́jọ́ bí rẹ̀ ó kú oríire. ó kú ọdún Investor Àlàbí. ìyá ké kákáká rìn kákáká ọmọkùnrin kákáká bí ẹni tó fìdí ìbọn tì. ó kú ọdún yágbóyájú bí Ọ̀ṣun Òṣogbo ẹwà rẹ̀ ń wúyàn. ó kú ọdún Lagos boy arẹwà ọkùnrin tí ò ní kánjú kú. ilé ọmọ Alhaji Oyèdèjì Àdùfẹ́ ọmọ Alhaji Sefiu. ilé ọmọ Alhaja tí kì í bínú. ọmọ Ìkirè ọmọ ewúlíwìrì ọmọ dodo kiri àjẹtọ́nu láàjẹ dáàbò tòlú. ó kú ọdún aráàlú mi onínúure. Alhaja àti Alhaji Oyèdèjì àwa ní kí n kí ẹ wọ́n ní kí n kì ẹ́ kì í délédélé. Abdulhafiz Alani ọ̀yá járe lé bàbá rẹ̀ járe bí wọ́n gbé bí ẹ lọ́mọ. Ire òjìnà débi káwá wọ mọ́tò níbẹ̀. ó kú ọdún ọmọ awúlẹ̀ bí su ewùrà. ó kú ọdún ọmọ awúlẹ̀ bí su gángan ewu kéré ọmọ alájà tí fẹ́ ní bọ́yá. ó kú ọdún ọmọ abòsáwọ́ fọ́ọ̀mù òbí lé abayé ní kiri ìwéré ni mo rán lójé nà. gbogbo ẹrẹ mo bá ìsáwọnú gbó lọ ǹjẹ́ bá ta egbèjì wa bá ń ta ẹgbẹ́ fà. ẹgbẹ́ gbẹ̀ndínlógún ni wọ́n ń kóró bọ́lé bàbá tó bí ẹ lọ́mọ. Abdulhafiz ó kú ọdún ọmọ olóòfù sábọ̀ kíkí omúlégi. ọmọ Oyèdèjì ó kú ọdún bọ́ọ̀nù ará àkèrè wùnrin níyìn. bẹ́ẹ̀ ní sàjà ẹ bá ń wá ẹ̀kẹ́ tó mú kí irun kọ́lé aládọ́dọ́. Oyèdàmọ́lá ni bàbá yín alukóńsó tewú lòun òjò. aludùndún alusakara atúlùbẹ̀m̀bẹ̀ tewú lòun ògbólù. ilé abayín ìran abayín ọ̀jẹ̀ bàbújá lẹ́ẹ̀kẹ́ hàn mẹ́nikẹ́ni. ọmọ aláṣẹ mo wá ń bèrè pé sẹ́yìn abayín fi lé hàn ní sọ́fọ̀nà hàn ní ní. arẹwà ọkùnrin yìí ó kú ọdún ọmọ oníkú àjòjì ó gbọ́dọ̀ wò. tó bá wọ gbọ́dọ̀ yọ̀ dẹni ẹbọ. ó kú ọdún ọmọ àjòjì wẹ̀rí ọ̀nà kiri. ẹbí wọn ọmọ èwérí ọmọ adálẹ̀ bí iṣu ewùrà. ó kú ọdún ọmọ adálẹ̀ bí iṣu gángan. ó kú ọdún ọmọ oníṣu àwájẹ. bí abayín mọ sàgbàdé wéèwérí mọ kànkú lọ́nà. ó kú ọdún ọmọ onílù gbẹ̀dú ọmọ agúnyẹ́mọdí. ó kú ọdún ọmọ akànkúnlé ọmọ akànkùnrin. ìyá ọmọ olórìṣà kò jẹ́ nǹkan. Abdulhafiz ó kú ọdún ọmọ arídòdò gbẹ̀yìn. dodo kiri ajẹpọnu láàjẹ dẹ́hùn tòló. ẹni bá fẹ́ dòdò tó mu ta ẹgbẹ́ ọmọ bọ̀ ní kiri etíá. ìyá ọmọ aṣákú mọ́wọ́ ọmọ bírin yèyí àrò. Oyèdàmọ́lá ewu ló bí mi bẹ́ẹ̀ mi ò gbọ́dọ̀ mẹ́mu. òrìṣà òkìyàn ló wò mí dàgbà bẹ́ẹ̀ mi ò sì gbọ́dọ̀ mu. bí ọba yín àtẹ̀mú àtòkùrọ̀ yìí tí mo gbọ́dọ̀ mu ò sí. ó kú ọdún ọmọ adájọ́ yìí ilé ọba tó bí ẹ lọ́mọ. Abdulhafiz báyé bá gbà mí ọlọ́run gbọ́ mo lè kí ẹ dọ̀la. ọmọ aláṣẹ mo mọ Oriki yín dọ́ba ó sì dùn mọ́ mi lọ́kàn. ọya tẹ́wọ́ jẹ́ ń súre fún ẹ. àpáàdì ní ṣáájú onífọ̀nà lọ́lá Olódùmarè ikú rẹ ò ní yá kankan. agbèdí eléyìí bọ̀rùn ayé bá gbèrè ẹ kalẹ̀ ara ni wọ́n máa fi san. mo ní atẹ́rẹ ló bí alátẹ̀pẹ́ ọmọ Oòduà nífẹ̀ẹ́. lọ́lá Ọlọ́run Olódùmarè ìwọ ó sì tẹ̀lẹ̀ yìí pẹ́. ọmọ aráyé dòyì kápá apá ọ̀kápá. ọmọ aráyé dòyì kájí òsì yípa àwọn òkájí òsè. èpè tí wọ́n ṣẹ́ fún kí òsì ara náà ló fi san. gbogbo ń tó bá dáwọ́lé kó máa yọrí sí rere. wọ́n ti wá sọdún èyí náà lọ́lá Ọlọ́run kó o sì èyí tó kọ̀kọ̀ọ̀kọ̀. mo ní yọ̀dádé àyàn ọmọ mi ìyẹn Alhaji Sefiu àti Alhaja Salimot Oyèdèjì. àwọn gan ni wọ́n ní kí n fèyí kéré délé ọmọ aláṣẹ ló kọ tèmi. àlàbá yín tí ò ní bèjì rí. ó ní ẹni bára wa ṣe ẹjẹ́ àjọ sàmìyẹn.